ṣe Adéyẹmí nìkan ló ṣe ohun tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn án. Ọ̀pọ̀ èèyàn nínú ìjọba ló lọ́wọ́ sí agbẹjọ́rò ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ọ̀gá àgbà àjọ tíjọba pè ní ayédèrú Presidential Foreign Investment Promotion Council Adéníyì Adéyẹmí ó mà ti sọ wípé kì í mà ṣe òun nìkan ló mà dápa àrògìdìgbà náà, àmọ́ ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ míì ń ló lọ́wọ́ sí i. Adéyẹmí tó ti wà lákàtà àwọn ọlọ́pàá ìmọ̀ ló mà sọ ọ̀rọ̀ náà láti ẹnu agbẹjọ́rò rẹ̀ Festus Akigbe. Afurasí náà tó sọ wípé òun mà ti ṣetán wàyí o, òun sì nífẹ̀ẹ́ àti yọjú níwájú ìgbìmọ̀ ilé asòfin àgbà tó ń ṣèwádìí ọ̀rọ̀ náà. Ikọ̀ agbẹjọ́rò afurasí ọ̀hún ó wá sọ wípé tí afurasí náà kò bá láǹfààní láti yọjú síwájú ìgbìmọ̀ náà, tí Yusuf Gadi tó léwájú láti sọ tẹnu rẹ̀ kí ìgbìmọ̀ ọ̀hún kó tó gbé ìwádìí rẹ̀ jáde, yóò jẹ́ títẹ afurasí náà lójúmọ́lẹ̀. Agbẹjọ́rò Adéyẹmí ó ní òun kọ ìgbìyànjú ìjọba láti mú kí aráàlú máa rò pé oníbàárà òun nìkan ìmọ̀ ló mà dá ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣe láì ní bàbá àṣàlẹ̀ kankan nínú ìjọba. Gẹ́gẹ́ bí ohun tó mà sọ, ọ́fíìsì akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ó buwọ́lu àwọn ìwé kan tó rọ̀ mọ́ àjọ náà tí wọ́n pè ní ayédèrú kí wọ́n tó fún àjọ ọ̀hún ní ọ́fíìsì tó ń lò. Ó sọ nínú àtẹ̀jáde kan pé àwa gẹ́gẹ́ bí ikọ̀ agbẹjọ́rò Adéníyì Adéyẹmí à ń sọ̀rọ̀ yìí ní gbangba láti jẹ́ kí aráàlú mọ bó ṣe ń lọ. Àtìmọ́lé oníbàárà wa àti ìwádìí tí àwọn aṣòfin ń ṣe. Ọ́fíìsì olórí òṣìṣẹ́ Nàìjíríà buwọ́lu àjọ náà, bẹ́ẹ̀ ló fòǹtẹ̀ lù ú, èyí tó fi gba òṣìṣẹ́ 314 ṣiṣẹ́. Àwọn agbẹjọ́rò ọ̀hún wọ́n tún ní ọ̀pọ̀ àwọn olórí agbófinró ló yọjú síbi ìpàdé tí àjọ náà pè. Kódà àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu EFCC ó fún ní dúkìá, wọ́n gba owó lọ́wọ́ rẹ̀, wọ́n sì tún fún ní àmì ìdánimọ̀ pẹ̀lú. Àtẹ̀jáde náà sọ síwájú sí pé àwọn èèyàn àti ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ṣe pàtàkì ó ní wọ́n dúnàdúrà pẹ̀lú rẹ̀. Lára wọn ni akọ̀wé ìjọba àpapọ̀, olùṣirò àgbà Nàìjíríà, báǹkì àpapọ̀ Nàìjíríà, olórí òṣìṣẹ́ Nàìjíríà, ọ́fíìsì ètò ìṣúná, àjọ EFCC, ilé ìgbìmọ̀ asòfin àgbà tó fi mọ́ gbogbo àwọn olórí ẹ̀ka agbófinró Nàìjíríà ó ní wọ́n bá a ṣiṣẹ́ tí wọ́n sì dúnàdúrà pẹ̀lú rẹ̀. Àwọn agbẹjọ́rò náà wá béèrè pé tí gbogbo àwọn èèyàn wọ̀nyí tó bá ṣiṣẹ́, báwo ni ọmọọba Adéníyì Adéyẹmí nìkan ṣoṣo yóò ṣe jìyà ohun tí gbogbo ẹ̀ka ìjọba tó mọ̀ kùnà láti ṣèwádìí rẹ̀, láti ṣàwárí rẹ̀. Yóò ṣòro fún ẹnìkan ṣoṣo láìsí ìrànlọ́wọ́ láti tàn gbogbo ẹ̀ka ìjọba jẹ. Àtẹ̀jáde ọ̀hún wá sọ pé níṣe ló dàbí pé wọ́n fẹ́ jẹ́ kí Adéyẹmí nìkan kó máa ru àgbélébù àṣìṣe onírúurú ẹ̀ka ìjọba, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Lẹ́yìn náà ó ní wọ́n wá ké sí àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣèwádìí gbogbo àwọn èèyàn àti ẹ̀ka ìjọba tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú afurasí ọ̀hún kí òun nìkan kó má bàa fi orí ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Òní lọ́jọ́ Ṣẹ́gun o, kémi àti ká ṣẹ́gun ọ̀tá ilé, ká ṣẹ́gun ọ̀tá òde, ká ṣẹ́gun amọ́niṣe ní àfàìmọ́niṣe ní ẹ jẹ́ a ṣe o. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.